On peut, on comment pas des gens. Aussi pour les hier. Pas des gens, on va faire. Àwọn ọlọ́mọ adarí ilé wa, Fúlàní Haúsá kò ní bá wa darí ilé wa, ilé ilé ọ̀fọ̀ wà, gbogbo góòlù wa, ìfà wa, gbogbo àwọn àdáwọ̀ ní gbogbo ilé wa. Òmìnira ilẹ̀ bàbá wa la fẹ́ gbà, ẹ̀tọ́ wa ní is our right láti gbà á, yóò sì ṣeéṣe, ó dẹ̀ ti ṣeéṣe fún wa. Gbogbo àwọn ọ̀dàlẹ̀ tí wọ́n ní ànírí yóò bá ní ṣàgbà. Lágbára Ọlọ́run lágbára àwọn alálẹ̀ ilé ó mọ yọ̀ wọ́n gbogbo ibi kíbi tó bá wà ṣiṣẹ́ iṣẹ́ ọmọdé bá wọn bó ṣe Tinubu ni bó ṣe Buhari ni bó ṣe Jonathan ni bó ṣe Bọ́sẹ̀jọ́ ni lọ́nà nílẹ̀ Yorùbá gbà lágbára Ọlọ́run ògo bá àṣàpá wọn ni. Yorùbá nation gbogbo ìgbà. Gẹ́gẹ́ bẹ ẹ̀yin wa tẹ̀ ń wà nílé Koiki Media bring the work close to your doorstep. Àwọn tẹ́ rí yìí àwọn ni àkàndá ènìyàn. Àwọn tẹ̀lé àkàndá ènìyàn ṣe rí àwọn náà tó sọ pé ọ́n ní Yorùbá la fẹ́ àwọn àkàndá èèyàn lélẹ̀ ìyàwó náà jáde wá fi ọ́nì hàn pé àwọn ìfẹ́ orílẹ̀-èdè location 9 wọ́n. Nílò ẹni pọ̀ jù wọ́n infrastructure no security no employment wọ́n kú kọ̀ mọ́lé báwa lójúmọ́ anything is Yorùbá nation àwọn tó Yorùbá is Yorùbá. Bẹ́ẹ̀ni àwọn àkùrá náà àlẹ́yìn ìdílé ọ̀pá ọ̀pá ìrẹ̀lẹ̀ ọ̀fẹ́ ìyá yìí pọ̀ jù láti ọ̀dọ́ tó túnmọ̀ ṣọ́ ó ti di 1,000 naira ohun tó gbé ní 200 naira tẹ́lẹ̀ 250 ó ti di 1,000 naira ẹ̀pọ̀ ní 300 naira kí ló dé. Ọ̀yọ́ sí Ìbàdàn 600 naira 100 naira 600 ṣẹ́gbọ́ 60 naira 50 naira ṣẹ́gbọ́ 250 ọlọ́dẹ ọlọ́ṣẹ́rúkú ni ọlọ́ṣẹ́mọ́ kàwádìí àwọ̀ ní gbogbo ìbò kò sí yọ̀bá ẹ̀ṣọ́ wà lókè síbò ní o kò sí yọ̀bá ẹ̀ṣọ́ síbò àgbẹ̀bò ẹ máa bèèrè kọ́ ṣe mọ́ bẹ́ẹ̀ ni àṣẹ mọ́ ráìsì ẹwọ́dé ráìsì dà ebi ń pa wá ó ti pọ̀ jù a lè tọ́jú àwọn ọmọ ebi ń pa wá gidigidi ni gidigidi ni ebi ń pa wá wọ́n kàn kọ́ wá jẹ ni àṣẹmọ́ ti tọ́ gẹ́bà ń. Ìlú wa la fẹ́, Yorùbá nation la fẹ́, àfẹ́jọba Fúlàní mọ́, àfẹ́jọba ajínigbá, àfẹ́jọba kidnapper, àfẹ́ ọmọ. Ìlú wa la fẹ́, ìjọba sáré máa ṣe. Yorùbá nation. Ṣé ti gbọ́ ẹ̀yin tẹ́ ń wà nílé wa, òun làwọn aráàlú wa sọ pé Yorùbá nation la fẹ́ yẹn. Wọ́n ní Yorùbá nation ló dóyìn bà pé àdẹ̀mú wọn, wọ́n lọ sọ ọ́.
No going back. No going back. Yorùbá nation la fẹ́ o. Yorùbá nation, Yorùbá nation, ìlú wa la fẹ́. Ìlú wa la fẹ́. Orí ò pé wọ́n fún ẹ lówó tẹ̀gbọ́n lọ́wọ́ olóṣèlú tó fẹ́ parí náà nìyẹn. Ìbá àwọn aláníṣẹ́ ọ̀dọ́ Nàìjíríà nation wọn tó bẹ́ẹ̀. A máa dára fún ara ni, a máa dàgbà. Àwọn àgbà ọ̀gá ni wá. Ọ̀gá ni wá. Ọ̀gá ni wá. Òun lẹ ti rí Koiki Media bring the work closer to your doorstep. Today be 22nd of December 2022. Òun lẹ rí àwọn èèyàn tó jáde tó ń fẹ̀hónú hàn pé a kò ṣe mọ́. Ìjọba Fúlàní ó ti tó gẹ́ location 419 a ní àṣemọ́ àná ti tó gẹ́ àwọn èèyàn ó jáde lógúnlọ́gbọ̀n pẹ̀lú ọmọdé àti àgbà àti omidan àtàlúgbó ló ń pariwo pé a kò ṣe mọ́. Koiki Media bring the work to your doorstep. Ẹ máa tẹ̀lé wa ká lọ ní ti tẹ́tí tó wá ẹ máa tẹ̀lé wa ká lọ. Ẹ máa tó wájú lé ẹ máa lọ wájú ẹ̀ wájú ẹ̀. Ẹ máa lọ wájú ẹ̀. Yorùbá nation ọmọ mi gbọ́dọ̀ títì.
Koiki Media bring the world close to your doorstep. Today be 22nd of December 2020. Òun lè rí àwọn tó ẹ̀fọ́ ní pariwo Yorùbá nation kó ti yá bá ti ṣetán. Ọmọdé pẹ̀lágbà láti jáde náà dìbò wọn kò sí bò wọn nínú election 2022. Kò sí election ní 2023 ẹnu ìjáde ní ọlọ́pàá ni wọ́n pa fún wa. Àwọn ọmọ wọn kàwé ọ̀ríṣẹ́ Fúlàní pàwọ́ lọ́kùnlọ́sì àwọn òjòba wa ọ̀rí ìkọ̀kọ̀ sí. Agbára òsì lọ́wọ́ àwọn lọ́kọ̀lọ́ba wa mọ́ tí ò wá sáà lọ́wọ́ wọn ni ìrọ́lá sá òun ni wọ́n pa fún wa. Lẹ́nu ọmọ Yorùbá mọ́ ọ̀sán máa lọ lọ rẹ̀ kílẹ̀ Yorùbá lọ Sáwùsọ̀ lọ lọ́tọ̀ Ìgbò lọ lọ́tọ̀ òṣèlú ẹ̀kọ́ tí ó ṣe wá wọ́n kálukú ìdílé wọn. Ètò ọrọ̀ ajé ẹ̀yìn ìyá wa lọ́wọ́ ìtajà ẹ̀dẹ̀ ọ̀rọ̀ ìsọ fún wa. Èló lẹ ti palẹ̀ yìí èló lẹ ti palẹ̀ yìí èló lẹ ti palẹ̀ yìí ètò ọrọ̀ ajé òlòdì ní ìbá bímọ mẹ́ta ó bímọ mẹ́ta.
ẹ̀kọ́ tipátipá ló fi bọ́ ẹnu ara ẹ̀ tipátipá ló fi bọ́ ẹnu ara ẹ̀ ọkọ̀ gan ọ̀ráyé wa mọ́ ni obìnrin náà tàwa aráyé wa mọ́ ni táwọn mẹ̀kúnnù ọ̀ráyé wa ni ẹja tó wọ̀ òṣèlè iṣọ́ wọ́n pa ẹ̀yìn bàbá wa wọ́n pa àwọn ìyá wa àwọn ìpàdé wọ́n kúrò ìlú àwọn ọmọ wa wọ̀lá ìjọba àwọn ọmọlẹ́ ìjọba jẹ́lọ ìgbò náà máa jẹ́lọ àṣà náà máa jẹ́lọ ẹ má wà ní ìrọ̀lásán ọmọdé òun ni wọ́n pa fún wa ìrọ̀lásán òun ni wọ́n pa fún wa èyí yá wa òun tẹ̀lé owó olóṣèlú gàrí àgbọ̀lọ̀ kan $1,000 bí ọdún mẹ́wàá ìyá ẹ̀ẹ́dógún ìṣẹ̀lẹ̀ kórìílẹ̀ ìṣètò ọrọ̀ ajé ìṣètò ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ń lọ ìrọ̀lásán ẹ̀wọ̀n pa fún wa ṣé wọ́n pa àwọn ọmọláìwé wa wọ́n bá bá wọn sùn wọ́n ti gbọ́ ó ti gbọ́ wọn lójú ara ilé àbùkù yẹ kó rí bẹ́ẹ̀ Shut